gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ti ìjọba àwa ló kàn, Ọlọ́run kó là wá ń bẹ̀. Ǹjẹ́ ẹ ti rí gbọ́? Mo máa fẹ́ ra pure water máa ní wọ́n bá ní 50 naira ẹyọ kan, mo ní níbo, wọ́n ní Nàìjíríà yìí. Mo ní ẹ má jẹ Nàìjíríà pa, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má jẹ Nàìjíríà pa, ẹ tún mú pure water ẹ tún sọ ọ́ di látòrí 10 naira kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń sẹ́ sọ ọ́ di 50 naira ẹyọ kan. Mo wá ṣèrántí ìgbà tí Buhari wà lórí àlééfà tí wọ́n ń ta bottle water ní 50 naira ń gbà yẹn, wọ́n sun títí wọ́n sun di 200 naira. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba bẹ̀rẹ̀ látòrí Ọbásanjọ́, oore lẹ bá ṣe fún Nàìjíríà, ìkà lẹ bá ṣe fún Nàìjíríà, Ọlọ́run á bá wa san yín lẹ́san, á san yín lẹ́san láyé, á san yín lẹ́san lọ́jọ́ gbèdé àlèkìámọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má fọwọ́ lérán, ó dàbí pàdúrà lọ̀rọ̀ yìí gbà o. Ẹni tó bá máa tún Nàìjíríà ṣe, Ọlọ́run ẹlẹ́dàá á bá wa gbé wá sórílẹ̀-èdè yìí tí gbogbo wa máa gbádùn gbogbo mùdùmùdù tọ́lọ́run ṣe fún wa. Kì í ṣe àwọn tó ń hùwà àjẹbánu yìí, kì í ṣe àwọn tó ń ní corruption lọ́wọ́ iná fẹ́ tún Nàìjíríà ṣe. Àwọn náà fẹ́ jẹ tiwọn kan kúrò ń bẹ̀. Abẹ́rí pure water wọ́n tún ta pure water ní 50 naira. tó tẹ́ bá máa lo bí ọdún mẹ́jọ lórí àlééfà ń sìn, so ẹ máa ta pure water ní 500 naira. Ọlọ́run ò ní fún yín ṣe níbi tẹ́ ẹ wà yẹn ọ̀ǹtì tẹ́ bá gbọ́ tọmọ Nàìjíríà, tẹ́ gbọ́ tàwọn tí wọ́n dìbò fún yín. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere tẹ́ bá ti rí fídíò wa, ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ bá wa like ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, comment section yẹn, comment yẹn ẹ máa bá wa fi sí lábẹ́, ẹ máa bá wa rántí share yẹn, ẹ máa bá wa like ẹ. God bless Afolabi TV. Ẹ̀yin ọmọ Nàìjíríà, Nàìjíríà dá lágbára Ọlọ́run.